A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí fàákájà ti ń wáyé lórí èsì ìdìbò ààrẹ ọdún yìí, ilé-ẹjọ́ tó ga jùlọ ti padà mú gbogbo rògbòdìyàn ọ̀hún wá sí òpin bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ni ó jáwé olúborí. Ọjọ́ 26 oṣù kẹwàá ni ilé-ẹjọ́ tó ga jùlọ ṣe ìkéde tí ó ti ń jà ròhìnròhìn bẹ̀rẹ̀ láti ilé-ẹjọ́ tribunal bí olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar àti akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ṣe tako èsì ìdìbò ààrẹ. Ilé-ẹjọ́ tribunal dá ẹ̀sùn yìí nù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀, ṣùgbọ́n èyí kò tẹ́ Atiku àti Obi lọ́rùn ni wọ́n ṣe gba ilé-ẹjọ́ lọ. Lẹ́yìn-ò-rẹyìn ni ilé-ẹjọ́ tó ga jùlọ fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ló jáwé olúborí. Pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ, ó wá hàn gbangba wípé àsìkò ti tó fún ààrẹ Tinubu láti gbájúmọ́ ìṣèjọba bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ní ìgbàgbọ́ wípé kò lè sí ìdíwọ́ fún un. Fún ìdí èyí, kò ní àwáwí láti má ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ òṣèlú ni wọ́n ní ìgbàgbọ́ wípé awuyewuye èsì ìdìbò ni ó fa ìdàgbàsókè orílẹ̀-èdè tó ń fà bí ìgbín, pàápàá jùlọ lórí ìṣòro ọrọ̀ ajé, òṣèlú àti ààbò. Ọ̀pọ̀ ni ó rò ó wípé ìjọba Tinubu yóò yapa pátápátá kúrò nínú ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari tí ó kún fún àìsí ààbò, ìṣẹ́ àti ìpínyà nídìí ẹ̀sìn àti ẹ̀yà. Ṣùgbọ́n èyí kò tíì wá sí ìmúṣẹ bí ìṣẹ́ òun òṣìṣẹ́ ń fojoojúmọ́ gbilẹ̀ sí i pẹ̀lú ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò tó ti wá ń ga ju agbára mẹ̀kúnnù lọ. Ìrètí wà wípé bí ààrẹ ṣe yege ẹjọ́ rẹ̀ ní ilé-ẹjọ́ tó ga jùlọ, ó yẹ kí ó gbé àwọn ìgbésẹ̀ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ó ti mú ayé nira fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè. Lórí àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni akọ̀ròyìn ṣe ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn olóye, lára wọn ni ààrẹ Middle Belt Forum (MBF) Dókítà Pogu Bitrus, tí ó sọ wípé pẹ̀lú bí ààrẹ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkúrò ìrànwọ́ epo àti àwọn ìṣòro mìíràn, ó yẹ kí ààrẹ sa gbogbo agbára láti rí i dájú wípé owó náírà dúró digbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú Kogi Central Senatorial District Natasha Akpoti-Uduaghan ti kọ̀ jálẹ̀ láti tẹ́wọ́ gba ìkíni kú oríire tí gómìnà Yahaya Bello fi ránṣẹ́ sí i. Ìròyìn jábọ̀ wípé lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fìdí àṣeyọrí rẹ̀ múlẹ̀ ní ilé-ẹjọ́ tribunal ni Bello fi ìkíni kú oríire ránṣẹ́ sí aṣòfin yìí. Ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹbí rẹ̀ bí ó ti sọ wípé ó pọn dandan fún òun láti gba ìdájọ́ ilé-ẹjọ́ láti dènà ìrúfin ìlànà òfin ìpínlẹ̀. Ṣùgbọ́n Natasha, tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní ìrọ̀lẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun, fi ẹ̀sùn kan gómìnà wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó ti gbìyànjú àti pa òun, bí ó ti tẹnumọ́ wípé Bello kò mọ ohun tí ìjọba tiwantiwa já mọ́. Nínú ọ̀rọ̀ Natasha, ó ní kò yẹ kí gómìnà lọ́wọ́ nínú ìpànìyàn, ìba ohun ìní jẹ́ tàbí dída ètò ìdìbò rú nítorí ó fẹ́ kí ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ gbégbá orókè. Ó tún wá ń pè é ní ẹwà ìjọba tiwantiwa. Natasha ní òun gbúròó ìbọn bí àwọn tí ó rán ṣe yìnbọn fún ọkọ rẹ̀. Òun sì ní àkàálẹ̀ fídíò gẹ́gẹ́ bí ẹ̀rí nítorí wọ́n wọ aṣọ APC. Ọ̀kan nínú wọn jẹ́ amọ̀òkà tí ó darí ikọ̀ àwọn 10 láti wá yìnbọn fún un. Ó ní òun ní àkàálẹ̀ fídíò rẹ̀ lọ́wọ́. Natasha tẹ̀síwájú wípé ìdìbò kù ọ̀la ni gómìnà gbẹ́ kòtò 5 fi ṣe ìpínyà sí ojúnà 5 láti lè dènà ìdìbò àti kí ó lè fi ẹ̀mí òun sínú ewu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àwọn jàǹdùkú ẹlẹ́ni mẹ́rin ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ asọ̀rọ̀mágbèsì ìjọba àpapọ̀ tí ó wà ní ìlú Ìdòfìàn ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, ìpínlẹ̀ Kwara lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ìṣẹ́gun. Àwọn jàǹdùkú tí wọ́n wá pẹ̀lú ọkọ̀ alùpùpù méjì ni wọ́n ba ohun ìní jẹ́ tí wọ́n sì jí cables àti àwọn ohun àmúyẹ mìíràn. Ìkọlù yìí wáyé láàárín aago 4 ìdájí. Wọ́n ṣiṣẹ́ láabi yìí lẹ́yìn tí wọ́n so ọlọ́dẹ mọ́lẹ̀ náà bíi kúkú bíi yíyè. Bákan náà ni a gbọ́ wípé wọ́n kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní ìgbà náà. Iléeṣẹ́ Federal Radio Corporation of Nigeria (FRCN) ni wọ́n tì tipátipá látàrí àwọn cables tí wọ́n bàjẹ́. Nígbà tí ó ń fèsì, igbákejì adarí ètò tí ó ń ṣe aṣojú adarí gbogbogbò Hajiya Binta Abubakar Mora fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ yìí. Ó ní èyí ṣe àfihàn ìpèníjà sí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ilẹ̀ Nàìjíríà. Ó ní síwájú àkókò yìí ni irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ wáyé sí àwọn ẹ̀ka wọn tí ó wà ní Lọ́kọ́ja, ìpínlẹ̀ Kogi àti Láfíà ní ìpínlẹ̀ Nasarawa. Ó ní kì í ṣe owó kékeré ni yóò ná wọn láti ṣe àtúnṣe àwọn nǹkan tí wọ́n jí tàbí bàjẹ́. Hajiya Mora tẹ̀síwájú wípé ẹ̀mí àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lẹ́nu iṣẹ́ nígbà ìkọlù yìí ṣe pàtàkì ju ohun tí wọ́n jí lọ. Fún ìdí èyí, àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀mí kankan kò bọ́ sọnù. Ó wáá rọ ìjọba láti ṣe àtìlẹ́yìn fún wọn kí iṣẹ́ lè tètè bẹ̀rẹ̀ padà ní kíákíá. Bákan náà ni Hajiya Mora pe ìjọba fún ìrànlọ́wọ́ lórí ààbò nítorí agbègbè ọ̀hún kò fini lọ́kàn balẹ̀ tó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gbé ìgbésẹ̀ láti tako èròǹgbà ìyọninípò gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara. Ààrẹ Tinubu ní ìjíròrò pẹ̀lú gómìnà Fubara pẹ̀lú aṣíwájú rẹ̀ tí í ṣe mínísítà fún agbègbè ilé ìjọba àpapọ̀ ìlú Àbújá Nyesom Wike ní ilé agbára ìlú Àbújá. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ni ó sọ eléyìí di mímọ̀ ní kété tí ìgbìmọ̀ àwọn ọlọ́pàá parí ìpàdé wọn tí wọ́n ní fún ìgbà àkọ́kọ́ lábẹ́ ìṣèjọba Tinubu. Wike àti Fubara ni wọ́n jọ wà níbi ìpàdé yìí. Ṣùgbọ́n ohun tí a gbọ́ ni wípé gbogbo àwòrán àti àkàálẹ̀ fídíò tí àwọn ẹ̀ṣọ́ aláàbò dàrú lọ́wọ́ àwọn akọ̀ròyìn bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé iléeṣẹ́ ìròyìn tí ó bá gbé jáde yóò sọ ara rẹ̀ di èèwọ̀ sí ilé agbára. Èyí ń wáyé bí àwọn ọlọ́pàá ṣe fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọ̀dọ́ 120 ní ìlú Port Harcourt látàrí wípé wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ àti yọ gómìnà nípò. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọ̀dọ́ kan ya wọ ilé agbẹnusọ ilé ìgbìmọ̀ Martin Amaewhule ní ìlú Port Harcourt, ṣùgbọ́n àwọn ọlọ́pàá dá wọn lọ́wọ́ kọ́ pẹ̀lú ìró ìbọn. Àwọn ọ̀dọ́ yìí ni wọ́n ń pè fún yíyọ Amaewhule. Wọ́n ní kì í ṣe agbẹnusọ mọ́. A gbọ́ wípé àṣìta ìbọn bá ọ̀kan nínú àwọn ọ̀dọ́ wọ̀nyí nígbà tí wọ́n ń gbìyànjú àti ya irin ọgbà ilé aṣòfin lulẹ̀ kí wọ́n tó gbé dìgbàdìgbà re ilé ìwòsàn tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn mìíràn. Ṣùgbọ́n ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìjọ tí ó pe orúkọ ara rẹ̀ ní Thank God bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọlọ́pàá. Ó ní àwọn kò fi ọwọ́ kan irin ẹnu ibodè ilé agbẹnusọ. Àwọn kàn ń ṣe ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ ni lórí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọba Charles kẹta ti bẹ̀rẹ̀ ọjọ́ kejì ìrìnàjò rẹ̀ sí orílẹ̀-èdè Kenya lónìí Ọjọ́rú lẹ́yìn tí ó ti gbà wípé kò sí àwáwí fún ìfìyàjẹni tí ó wáyé nígbà ìṣèjọba amúnisìn àwọn ará Bìrìtìkó sí ilẹ̀ Ìlà-oòrùn Adúláwọ̀. Charles ní ó wu òun láti ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí òun sì wá àjọṣepọ̀ ọgbọọgba lórí ìpèníjà tòní. Charles sọ ọ̀rọ̀ wọ̀nyí nígbà àbẹ̀wò ọlọ́jọ́ 4 pẹ̀lú olórí Camilla sí ilẹ̀ Kenya. Síwájú àkókò yìí ni ìpè ti ń wá lọ́tùn-ún lósì fún Charles láti tọrọ ìdáríjì
ti ilẹ̀ Britain kò fi ìkanra darí fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún kí wọ́n tó fi ìtara ja ìjà òmìnira ní ọdún 1963. Ní ọjọ́ àkọ́kọ́ rẹ̀ ní ilẹ̀ Kenya ní ẹni ẹ̀rìnléláàádọ́rin ọdún 74 years olórí ilẹ̀ Britain Kóyí sọ wípé àṣìṣe àtẹ̀yìnwá ni ó ń fa ìbànújẹ́ àti àbámọ̀ ṣùgbọ́n yóò dópin pẹ̀lú ìtọrọ àforíjì. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé èyí kò lè ṣe àyípadà sí ohun tí ó ti bàjẹ́, síbẹ̀ sísọ ọ̀rọ̀ lórí ìrírí pẹ̀lú òtítọ́ inú lè mú ìbáṣepọ̀ tí yóò fìdí rinlẹ̀ lónìí kí àjọṣepọ̀ tó lọ́rìín lè wáyé lọ́jọ́ iwájú. Charles ti kọ́kọ́ ṣe àbẹ̀wò lẹ́ẹ̀mẹ́ta sí ilẹ̀ Kenya, ṣùgbọ́n èyí jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí ó di ọba lẹ́yìn ikú ìyá rẹ̀ olórí Elizabeth kejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lónìí Ọjọ́rú ni ààrẹ orílẹ̀-èdè Germany Frank-Walter Steinmeier ti fi ìtìjú rẹ̀ hàn sí ìwà ọ̀daràn tí àwọn ìjọba amúnisìn ilẹ̀ Germany hù sí orílẹ̀-èdè Tanzania, bí ó ti jẹ́jẹ̀ẹ́ wípé òun yóò ṣe ìkéde rẹ̀ bí òun bá padà sí orílẹ̀-èdè rẹ̀. Ó ní òun fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ sí ìwà tí àwọn ará ilẹ̀ Germany hù sí àwọn baba ńlá wọn nígbà ìṣèjọba amúnisìn. Steinmeier sọ eléyìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí Mùsíọ̀mù ti Maji-Maji ní gúúsù ilẹ̀ Songea. Tanzania jẹ́ ọ̀kan lára gúúsù ilẹ̀ Áfíríkà ní Germany, tí ó ní ìrírí ìtàjẹ̀sílẹ̀ tí ó pọ̀ jù láti ọ̀dọ̀ ìjọba amúnisìn láàárín ọdún 1905 sí 1907. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láàárín 200,000 àti 300,000 200,000 to 300,000 ní iye àwọn ará ìlú tí wọ́n pa nípa ìfọnáfọnṣu nígbà ìṣígun Maji-Maji. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìtìjú rẹ̀, ààrẹ Germany sọ wípé àwọn ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Tanzania fún ìbáṣepọ̀, bí ó ti fi kún un wípé àwọn yóò bá wọn pèsè ìdáhùn sí ìbéèrè kí wọ́n lè ní àlàáfíà. Ìbẹ̀wò sí Mùsíọ̀mù yìí jẹ́ ọjọ́ tí ó gbẹ̀yìn nínú ìbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta sí Tanzania tí Steinmeier gùnlé àti èròǹgbà àti dá ohun àmúyẹ tí wọ́n jí kó ní ọwọ́ Tanzania padà nígbà ìjọba amúnisìn. Ìbẹ̀wò Steinmeier yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ti ọba Charles kẹta tí ó ṣe sí ilẹ̀ Kenya, tí ìyẹn náà kún fún ìjíròrò lórí ìfìyàjẹni tí ó wáyé nígbà ayé ìjọba amúnisìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.